Tọ́ ẹ kalẹ́ ẹ̀yin èèyàn wa, àdẹ̀kù bílù ṣe rí, a kú ọdún, a kú pọ̀pọ̀ ṣinṣin ọdún. Ọlọ́run bá tó láyé á jẹ́ ká ṣọ̀pọ̀ ọdún láyé, a ṣọ̀pọ̀ ọdún tọmọtọmọ tẹbí tará tọ̀rẹ́. Àní rí ìbànújẹ́ ọdún lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọdún ilé ìta wa ń retí tó wà níwájú tí ń bọ̀ yìí, Ọlọ́run ajé ó bá wa dáadáa, á bá wa láyọ̀, á bá wa nínú àlàáfíà àtẹ̀kù baálẹ̀ ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Olódùmarè. Àwa àtọmọ àtaya lájọṣọdún tó ń bọ̀ o. Ẹ̀dẹ̀kù ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀rí pé ẹ̀rí wa lórí ìkànnì rárá láti ọjọ́ mélòó kan. A ní àwọn nǹkan tá à ń yanjú lọ́wọ́ ló fà á tí ò jẹ́ rí wa bíi ti tẹ́lẹ̀. Ṣùgbọ́n kọ́dún yìí tó parí, a ṣètò tó pọ̀ láti fi bá àwọn aráàlú sọ̀rọ̀, láti tún gba àwọn èèyàn ní ìmọ̀ràn lọ́lọ́kan òjọ̀kan lórí bí nǹkan ṣe ń lọ láàrin ìlú. Ẹ rí ẹ̀yin èèyàn mi, mo rí i pé igbe kò sówó òun láyé ń pariwo káàkiri lọ́tún tìbútòrò orílẹ̀-èdè yìí. Kò síbi tí àwọn èèyàn ti kérora, kò síbi táwọn èèyàn ti kérora. Àwọn èèyàn kérora to the extent that nígbà tó dé stage kan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tá à ń gbọ́ pé ráìsì dẹ̀ríkà ti di 1.5, mo rí obìnrin kan láàrin ọjà tó dẹ̀ bú sẹ́kún. Wàláì, àánú woman yẹn ṣe mí. Mo ní kí ló dé? Ó ní 1.2 náà pé lọ́sàn-án. Mo ń dẹ́ believe pé tóun bá ṣiṣẹ́ pé ibi tóun ti máa ń gbálẹ̀ 3,000 náà wọ́n ń fóun lóṣù. Òun ti believe pé tán bá fóun ní 3,000 yẹn lénìí, òun ra dẹ̀ríkà ráìsì kan, á dẹ̀ ra agolo ẹ̀wà kan sí i. Change tó bá kù á fi yòókù síbẹ̀. Pé kóun àtàwọn fámìlì òun tiẹ̀ jẹ oúnjẹ gidi láyè láti ìjọ yìí. Inú mi dẹ̀ bàjẹ́. So lórílẹ̀-èdè yìí a ṣe ráwọn èèyàn tí wọ́n ń rìn láì lórí 3K. Nǹkan ti bàjẹ́ Nàìjíríà o. Ọlọ́run alágbára ń gbọ́, nǹkan bàjẹ́ lórílẹ̀-èdè gan. Kò yẹ kí n mú ìròyìn yìí wá torí inú pọ̀pọ̀ ṣinṣin ọdún inú ìdùnnú làwọn èèyàn wà. Bọ̀tì mi jẹ́dá kan tó jẹ́ pé mo wò pé téní rẹ̀ bá dùn, tínú ẹ̀ dùn lọ́wọ́, rántí ìjọ ìbànújẹ́ rẹ̀ tó ń bá bọ̀, wọ́n yàyọ̀ jù kó lè máa rojú ṣe àwọn ìrìn àjò tó yẹ kó rìn. Ìdí rẹ̀ rí tó jẹ́ kémi máa rò bí mi ṣe rò yẹn wípé 3K Ọlọ́run wa kò ká owó tẹ́lómi ò fi ra recharge card sórí fóònù ẹ̀, kò tó. Wàláì mo fọlọ́ba búra. Ṣùgbọ́n ìmọ̀ràn méjì kan wà tẹ́mi fẹ́ fún àwọn ará orílẹ̀-èdè yìí. Ìmọ̀ràn kan wà tí mo fẹ́ fún àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí. Yorùbá máa ń pa òwe kékeré kan, wọ́n ní tàtòní kò tó tàtàná. Ibi tá ń lọ àti fẹ́ẹ̀ débẹ̀. Ẹ jẹ́ a ní sùúrù ká wo bí ó ti tún rí lọ́dún tí ń bọ̀. Ṣé rí nǹkan kan ṣẹlẹ̀ tí máa ń fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní fọkànbalẹ̀. Nǹkan kan wà tí máa ń fún wa ní fọkànbalẹ̀. Nígbà tí gbogbo wa nígbàgbọ́ pé tí rìfáínárì Port Harcourt ti ṣiṣẹ́ báyìí, a tún nígbàgbọ́ pé rìfáínárì Dangote ó ti ṣiṣẹ́, ó ti lé lóṣù kan. Ṣé kò yẹ ká yípadà kankan ó ti wà lórí ẹkọ́nọ́mì wa náà ni? Àwọn èèyàn ò máa béèrè torí àìṣe mọ̀mọ́ lórílẹ̀-èdè yìí. Dandan ni káwọn èèyàn béèrè. Rìfáínárì Port Harcourt ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Dangote rìfáínárì ó ti ń gba epo, ó ti ń gbà nù kúrò ní Nàìjíríà. Ó yẹ kó wálẹ̀ ni. Àbí Dangote ò fẹ́ tepo fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ń lọ ń ta sí ìlú bòmíì ni tó sì gbé rìfáínárì rẹ̀ kábí. Ṣé rí
ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó bá wa lórílẹ̀‐èdè yìí, mo ti sọ̀rọ̀ lórí pé system tá à ń lò, system of government tá à ń lò, ó wà lára àdánwò tá a fi lè bọ́ bọ̀rọ̀. Kì í ṣépè ẹ má jẹun parọ́ tẹ̀yìn jẹ, kì í ṣépè ẹ má jẹun tó sọ. Number 2 ibẹ̀ ó ní pé ṣe rí àwọn òyìnbó aláwọ̀ funfun, gbogbo tí ń bá ń jẹ́ èèyàn funfun láyé ọ̀tá èèyàn dúdú ni wọ́n, nítorí pé ìdàgbàsókè èèyàn dúdú ìbànújẹ́ ni fóyìnbó. Níjọ́ tá a bá ti nígbàgbọ́ nínú rẹ̀, pọ́lísì òyìnbó a ní lò mọ́. Níjọ́ tẹ́ ẹ bá ti pa pọ́lísì àwọn òyìnbó tì tẹ́ ẹ lò mọ́, ìjọ́ náà ni ọ̀làjú yóò ṣẹ̀ṣẹ̀ dé bá èèyàn dúdú. Èèyàn dúdú tẹ́ ẹ bá rí tí bá ń kọ́ṣẹ́ òyìnbó, aláìlájú ẹ̀dá ni. Gbogbo ẹ̀dá láyé tẹ́ ẹ bá rí tí ń kọ́ àṣà àti ìṣe òyìnbó tàbí àṣà ẹ̀yà míì, amọ̀kùnmẹ́kọ̀ ẹ̀dá èèyàn ni. Gbogbo wa lọ̀rọ̀ ìjọba wí, kódà ó bèmí tí mo dùn yìí náà wí. Irú ẹ̀ ló ń àfẹ́ẹ̀tì ẹkọ́nọ́mì wa lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní mo ṣe ń pariwo, ẹ má lo paper economy mọ́, paper work economic. Tẹ́ ẹ bá ti ń lò ó kò ní níyànjú, kò ní níyànjú. Ṣé ẹ rí ẹni nínú èjì tí mo ní màá sọ ni mo ti dọ́gbọ́n sọ, paper economic ìṣòro àwọn èèyàn dúdú ni. Nígbà tí à ń sọ̀rọ̀ nípa àwọn empire tó ti lọ lórílẹ̀‐èdè yìí, a sọ̀rọ̀ Jokun empire. Lára àwọn empire tó strong jù láfíríkà ní Jokun empire wà. Borno empire náà ti wà rí. Ọ̀yọ́ empire tá à ń pariwo yìí, economic policy wà nígbà yẹn tí wọ́n ń control, tí wọ́n fi ń survive láàrin ìlú. But wọn ò jẹ́ káwa èèyàn dúdú mọ̀, wọn ò jẹ́ a mọ̀ pé nígbà yẹn ọba àlú, ètò ààfin nìkan lọ́ba àlú máa ń fi owó tó bá wà fún ìlú tún ṣe. Aráàlú ni ó máa ṣètò ìlú fúnra wọn. Irúpẹ́ gbọ́ Yorùbá mi yé dáadáa. Owó tí ọba àlú bá generate, bí owó ìṣákọ́lẹ̀ tí wọ́n máa ń gbà tá à ń pè lówó orí, tí wọ́n bá gba ìṣákọ́lẹ̀ tó gbé yá ní àbí kan òbí làwọn máa mú wá, ní àbí iṣu làwọn ń kó wá, àbí ewúrẹ́ làwọn ó kó wá, ààfin nìkan ni wọ́n ti ń control gbogbo àwọn nǹkan wọ̀nyí, ìṣákọ́lẹ̀ yìí. So àwọn tí wọ́n wá mú ìṣákọ́lẹ̀ wáyé ní ó máa ṣètò àdúgbò wọn ibi táwọn bá wà. Ṣé ti rí economic policy tí wọ́n ń lò ńgbà yẹn tí wọ́n fi ń control? Ẹ̀ẹ́dẹ̀ bá odidi ìlú tí ó tóbi tí ó kún tí irú máa wà ń bẹ̀, tí wọ́n máa sọ́ba, tí wọ́n máa sọ̀sùn, tí wọ́n máa gbádùnyàn. Gbogbo section tó bá dẹ̀ yẹ kí wọ́n mójútó ni wọ́n mójútó. Nínú ihun tí bá wá ń wọ ààfin ni wọ́n ti máa ra nǹkan ogun fáwọn jagunjagun. Nǹkan ogun tí wọ́n bá dẹ̀ rà kì í ṣe fún ìlú, fún ààfin, fún àwọn jagunjagun ààfin ni. So ẹ má bínú èèyàn mi, tó ṣẹlẹ̀ ni pé
bí wọ́n ṣe ń ṣètò yìí rèé, ìlú dẹ̀ ń gún àwọn aráàlú ni wọ́n wá ń ṣètò ìlú nígbà yẹn. n tí máa pa aráàlú àtọba papọ̀ òun lọ́dún. ọdún tó bá yẹ kí wọ́n ṣe nǹkan, aráàlú ni ó tún mú nǹkan wá fún ààfin tí wọ́n gbà lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n fi ṣètò ìlú. àwọn tí wọ́n dẹ̀ fi kí nìyẹn ṣètò ìlú fún àwọn tó bá wá látààfin ni ìjòyè ọba àtàwọn ẹ̀ṣọ́ rẹ̀. àwọn aráàlú ni ó mú tiwọn wá fúnra wọn. ṣé ẹ ti rí bí ètò yìí ṣe ń lọ? tẹ́ ẹ bá wá wo kòkòrò, mò ń fún yín analysis nítorí kẹ́lẹ́ bá a mọ ibi tí ṣubú ti ń bá orílẹ̀-èdè aláwọ̀ dúdú rèé. tẹ́ ẹ bá wá wo kòkòrò, tí kòkòrò bá bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn, tán bá gbúrò oúnjẹ níbì kan, wọ́n pera àwọn ọ̀gọ̀rọ̀ wọn wá, wọ́n ṣùgbà oúnjẹ yẹn, wọ́n wá rí pé àwọn rú oúnjẹ yẹn lọ lù ú. tán bá lù ú lọ sí ibi tí agìyàn wọn wà, inú agìyàn yẹn ọba wọn wà ń bẹ̀, òun ni wọ́n kọ́kọ́ ní kó taste oúnjẹ yẹn, wọ́n kọ́kọ́ fún un lóúnjẹ. nígbà tó bá jẹun tán lòun ó wàá padà, ni àwọn aráàlú ṣẹ̀ wàá padà lọ jẹ tiwọn. wọ́n wà tó ní storage tán máa ń lò, ọ̀dọ̀ ààfin, ọ̀dọ̀ ọba ìlú ni ó wà, ọ̀dọ̀ olórí ní storage máa ń wà. torí wọ́n mọ̀ pé olóòótọ́ làwọn fi ṣe olórí, kò ní waste nǹkan táwọn save. nítorí tíyàn bá mú ọmọ sábà gbogbo ìgbà yẹn látijọ́, àwọn aráàjọ́ máa ń prepare de ìjọ ọ̀dá, wọ́n máa ń pọn omi lẹ̀ de òǹgbẹ, wọ́n máa ń ní storage so that tí crisis bá fẹ́ wá, bóyá scarcity oúnjẹ ni àbí scarcity nǹkan kan ni o, wọ́n move oúnjẹ yẹn jáde. oúnjẹ yẹn ni wọ́n á fi survive. òní gbogbo aráàlú, wọn àfárá kò ní tó ní tí gbogbo yín jẹ́ ń gbà yẹn, bọ̀ wọ́n bá bó bá ṣe rí ni wọ́n ṣe mú un lẹ̀ fún yín ní tètè tí gbogbo yín fọwọ́ bá. òun lẹ̀ fi ṣètò lu yín títí àkókò ọ̀dá yẹn ó fi lọ. àwọn aráàlú sì tún máa ń hustle torí ebi ò gbọdọ̀ pa ọba wọn. ẹ̀wọ̀ aráàlú, ẹ̀wọ̀ kòkòrò. kí ni yàtọ̀ tó yàtọ̀ láàrin system of government tí wọ́n ń ṣe? ẹ rí i pé kò yàtọ̀. irú ẹ̀ náà ni nǹkan tí mo ṣe ń pariwo wípé tí a bá gbádùn lórílẹ̀‐èdè yìí, ẹ jẹ́ káwọn aráàlú mójú kúrò nínú tí ń bá ń bọ̀ láti àárín gbùngbùn. ẹ jẹ́ ká mójútó ilé ara wa, ẹ jẹ́ á ṣe ilé ara wa, ẹ jẹ́ á sọra wa di nǹkan náà, ká render government useless, kí wọ́n wà ń bẹ̀, kí wọ́n mọ́, káwọn èèyàn mọ́ retí wọn rò, ká má rí bí ipò tó gbádùn mọ́. ìgbà yẹn látò get it right. òdòdó tí mo sọ yìí, mo ń bá analysis yẹn lọ, mi ti parí, mo kàn ń fi advice sí láàrin ni. ó wá dífá fún kíni? tẹ́ ẹ bá wo ètò, a ti sọ nípa ètò bí àwọn bàbá wa ti ṣe ìlú nígbà yẹn, gbogbo empire tá a pariwo, ìtàn fi ṣètò ìlú nìyẹn. tẹ́ ẹ bá wo Amẹ́ríkà, bá Amẹ́ríkà ṣe rí, analysis kan fẹ́ mú wá fún yín lónìí lórí ọ̀rọ̀ Amẹ́ríkà. ní US, president wọn, development tó mú bá lù kò pọ̀. most of the development tí Amẹ́ríkà nílé ní private sectors ló mú ọ̀pọ̀lọpọ̀ development yẹn wá. ẹ lọ wo Microsoft for example. ẹ wọ àwọn oríṣiríṣi àwọn business yẹn ńláńláńlá tó wà l'Amẹ́ríkà. ẹ wo ru development, ẹ wo nǹkan tí wọ́n mú bá ètò ìdàgbàsókè ọrọ̀ ajé ìlú yẹn. n tó sọ Amẹ́ríkà di nǹkan nìyẹn. bọ̀ ń bí ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí àwọn indigenous company tó wà níbàyí tó grow ní Nàìjíríà tó jẹ́ private sector. ẹ jẹ́ á sọ eléyìí tó grow.
ilé tó grow ní MTN kì í ṣe Nàìjíríà lónìí, ilé tó grow ní DSTV kì í ṣe Nàìjíríà lónìí. Lára àwọn tó grow nìyẹn. Irú àwọn Chevron nǹkankan tó grow, tẹ́ ẹ bá wo àwọn ọmọ wa tó ṣiṣẹ́ ní Chevron, wọ́n máa ń wà okay to the core. Kò sẹ́ni tó ṣiṣẹ́ Chevron táyé rẹ̀ máa rí rúdurùdu àfi tí ò bá gbádùn, tóun fúnra rẹ̀ ò bá gbádùn, tí ò ní àlàáfíà, bóyá nǹkan kan ṣe é. Ẹ lọ wò wọ́n tá ń ṣiṣẹ́ Chevron still on till today. Ẹ wo NNPC tiwa tó jẹ́ ti government, ó ti parí because iṣẹ́ àwa la ní ló ń pa á. Nígbà tí Àtíkù ń ṣe campaign gbà yẹn, ó ń pariwo wípé let me sell NNPC. Ó ní even to my friend. Òdodo ọ̀rọ̀ yẹn korò lára wa gan, but èmi rò pé it's one of the best solution. But ǹjẹ́ ó ní good intention lórí bó ṣe fẹ́ gbé NNPC sórí igbá láti tà? Ìdí tí mo fi takò pé kì í ṣẹ̀dá tó ní good intention ni pé a ti fún ní opportunity yẹn rí. Àdẹ̀rí tó fi dà lódidi ọdún 8. Ìdí nìyẹn táwọn èèyàn ò ṣe nígbàgbọ́ nù rẹ̀, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ akùdé tó bá ọrọ̀ ajé lórílẹ̀‐èdè ilé ní kò sẹ̀yìn ọ̀hún àtolówó rẹ̀. But suggestion tó mú wá pé ẹ jẹ́ ká ta NNPC, wàláì, is one of the best solution to Nigerian problem. Sorry. Bet ta ló fẹ́ believe náà Àtíkù? Olè tó ti jà wá rí, tá a múlẹ̀ ẹ̀wọ̀n tó wá dé, tí wọ́n promise wa wípé ẹ máa kó gbogbo nǹkan ẹ̀ṣọ́ yín wá fún mi, ní jí mọ́, màmá bá yín mójútó. Ta ni ó gbàgbọ́ nú olè ọ̀hún? Òun ní kéèsì tàtíkù tí fi ń wọlé bó ṣe rí yẹn. But suggestion tàtíkù mú wá is the best. Ọ̀rọ̀ Olúwa là ń sọ, bí Olúwa ṣe dá. Eléyìí kì í sọ̀rọ̀ káka máa pẹ̀ gan, káka máa sọ̀rọ̀. But system tá set fún government wa, system yẹn ó wà lára nǹkan tí ń pa wá lára. Ẹ̀yàmẹ̀yà ó wà lára nǹkan tí ń pa wá lára lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yàmẹ̀yà ni olórí ogun tí ń ja Nàìjíríà, tí ò lè jẹ́ kí Nàìjíríà gbádùn. Ẹ̀yàmẹ̀yà yìí dẹ̀ ni kò lè kúrò as far as tolóṣèlú bá ṣe ń contest in country tá à ń ṣe election. Ẹ̀yàmẹ̀yà ò lè kú. Lára àwọn research tí mo gbá nìyẹn, kò lè kú, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn tẹ́yàmẹ̀yà fẹ́ fi kúrò. Now mo ń bá kinní yẹn lọ. Ẹ wá wo gbogbo orílẹ̀-èdè tó tóbi lágbàáyé lénìí, ẹ wo bí wọ́n ṣe máa ń run economy wọn. Àwọn èèyàn ò kì í fi bẹ́ẹ̀ dúró de gọ́fìmẹ̀ntì jù. Gọ́fìmẹ̀ntì ní máa lọ dúró de èèyàn. But ní Áfíríkà, àwọn gọ́fìmẹ̀ntì tí wọ́n wá ń waste àkókò tiwa mọ́ wa lọ́wọ́. Àwọn ni ó máa mẹ́nu dúdùn wá pé ẹ dóde wá, ẹ bá wa ń bẹ̀ ibi tẹ́ fi wá sí. Irọ́ dẹ̀ ni. Instead of kí ẹ sọ pé ẹ máa ń so, a máa pàdé. Òun ló yẹ kí ìjọba ọmọ sọ fún aráàlú. Ara ẹ̀ ní òdodo ká má mọ sọ fáwọn èèyàn pé ẹ máa ń so, a máa pàdé, ní jẹ́ káwọn èèyàn máa dúró de gọ́fìmẹ̀ntì dọ́là tẹ́bí wá ń pa wọ́n. Gbogbo ẹni tẹ́bí ń pa lórílẹ̀‐èdè Nigerian government náà ń dúró dè. Gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ tí ń tàràkà lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú, wọ́n ń dúró de àwọn ìjọba wọn ní pé wọ́n ó dé, tí wọn ò dẹ̀ ní dé láíláí tí wọ́n dé òfin fún. Àṣírí wọn gé fún ilé ni. Èmi ti mú conclusion wá, mo dẹ̀ ti mú solution wá sórí ìrìn àjò wa. Àwa ní kẹ́ ẹ jẹ́ ká ronú bá a ṣe fẹ́ rìnrìn àjò ayé wa báyìí ní level tó dé yìí, so that lọ́dún tí ń bọ̀ 2024 ìfẹ́ dúró bí táyé ó ti máa sọ pé Nigerian government ni ò ṣe dáadáa. Mo fẹ́ ká máa blame ara wa pé èmi ni ìṣe dáadáa, àbí mo dúpẹ́ tí mo ṣe dáadáa. Àwa economy wa táwa bá fọwọ́ ara wa fà, ó ní ẹ jẹ́ ká dúró lé lórí, ká wà determine lé lórí, ẹ já depend lórí táwa fún ara wa lè ṣe tá a fi survive.
ẹ̀sìn tí wọ́n mú wá ara mẹ́yọ̀ tí wọ́n fi rí wa kó lẹ́rú òun lẹ̀sìn. Kò sí ọba mi òkè yìí, kò sí ní tó kàn pẹ̀lú ẹ̀sìn. Irọ́ ni pọ́lọ́ mọ nǹkan tó ń pè lẹ́sìn, tọ́lọ́ bá mọ́ ni kò yẹ kí gbogbo nǹkan orí bó ṣe rí lórílẹ̀‐èdè yìí. Kò sí ní tó kọ́ lọ́hùn pẹ̀lú ẹ̀sìn. Ọba àjẹ́ mùsùlùmí, ọba àjẹ́ kìrìsìtẹ́nì, ọba àjẹ́ Ṣàngó, kò sí ní tó kọ́ lọ́hùn o. Gbogbo àwọn tẹ́ ń dárúkọ yìí Ọlọ́run ò mọ̀ wọ́n rí. Ó kàn mọ̀ pé òun ló ń dá wọn ní, ẹ̀yin lẹ fún wọn lóko tó wù yín tí wọ́n ń jẹ́. Kò sí ní tó kọ́ lọ́hùn. Kò sí ní tó kọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ ń bọ̀ lórí sáìdì ibẹ̀ yẹn, bọ̀ mo kàn fẹ́ máa tí n bá ti fẹ́ ṣe fídíò kí n máa ṣe yín lójú inú. Ìmọ̀ dúró de Ọlọ́run náà, ìmọ̀ dúró de Nigerian government ni. Ọlọ́run bọ̀ níjọ́ kan. Èèyàn bí wà tí èèyàn dúró de Nigerian government ni o. Ẹ sọ fún pé ó ti lọ. It don't go lọ́rọ̀ tó wà lẹ́yìn. Ẹ má máa dúró de àwọn nǹkan méjèèjì mọ́. Òun ni wọ́n fi sọ wá sínú òṣì àtìṣẹ́ àti ìpọ́njú. Ìwọ ni kó dúró de ọwọ́ ara rẹ. Dúró de ntọ́wọ́ rẹ ó fún ọ jẹ. Torí ẹ̀ lọ́lọ́run fi fọwọ́ yìí síbẹ̀. Ọwọ́ là á fi mú nǹkan lẹ́nu. Ọwọ́ yìí òun ni kẹ́ 2024 ẹ determine láti wọnú ògo yín pẹ̀lú agbára àti okun àti fa nǹkan tí ó fà tẹ́yìn náà ó máa fi ṣèjẹ àti ìmu. Ẹ má dúró de gọ́fìmẹ̀ntì ní 2024. Ẹ dẹ̀ má dúró de pé Ọlọ́run bọ̀ ní 2024. Ẹni tó bá fẹ́ achieve 2024 tí ò tún fẹ́ ṣàròyé wọ 2025, méjèèjì ní kẹ́ ẹ mú lò. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run nínú 100% ọmọ Nigerians tí mo bá sọ̀rọ̀ lónìí kàlẹ́ ni, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí 0.1% kó listen sọ̀rọ̀ mi kí wọ́n test yẹ. Mo mọ̀ pé tẹ́ ẹ bá test tí mo sọ yìí tó bá di 2024 September 2024 ẹ jáde wá ẹ wà dúpẹ́ lọ́wọ́ mi pẹ̀lú tí mo sọ fún yín. Gbogbo tí wọ́n fi pa ògo Áfíríkà nìyẹn o. Òun ní Áfíríkà ò fi rí iná lò dòní. Áfíríkà ní gbogbo ẹ̀yà ayé, Áfíríkà nìkan ni ò rí iná lò. Nínú gbogbo ẹ̀yà ayé, Áfíríkà ló wà nínú àìróúnjẹjẹ. Gbogbo àwọn ìlú tó jẹ́ bíi Philippines tó jẹ́ pé wọ́n poor, one of the poorest in the world ni wọ́n lówó tí Áfíríkà. Gbogbo wọn survive, wọ́n dẹ̀ ń run economy bẹ̀. Wọ́n run economy bẹ̀, wọ́n dẹ̀ níṣòro tó tiwa. Bóun tiwa jẹ́ àwa tá a ní resources tá a lè sọdowó pẹ̀lú ọ̀rọ̀ ńláńlá tọ́lọ́run kó tiwa. Ṣùgbọ́n wọ́n ti set mind wa sí ibi tó negative tó yẹ pé n tá a mọ̀ rò n tá a ní bá láéláé ni. N téèyàn ò ní rí tá yóò fẹ́ parẹ́ là á máa set mind wa sí. Inú ẹ̀dá tí sì máa set mind rẹ̀ sí tí ò ní rí tá yóò fẹ́ parẹ́ lẹ́ni tí bá lọ ń jókòó sí ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí tí ń retí Ọlọ́run bọ́lọ́run ó mú nǹkan wá tí ó máa jẹ. Wàláì ibi tó ti finish wa nìyẹn. Tí èèyàn bá gbọ́ Kùránì àti Báíbù yìí dáadáa, kò síbi tó ti ní ẹ má ṣiṣẹ́ ẹ lọ máa gbàdúrà, kò síbi tó ti sọ. Kò síbi tí Kùránì àti Báíbù ti sọ pé àdúrà ni ó jẹ́ kẹ́ ẹ rí jíjẹ mímu láyé yín ò fi dáa. Kò sí, ó kàn ní ẹ máa gbàdúrà ni. Ó ní ẹ ṣiṣẹ́ ẹ sì máa gbàdúrà láì sinmi. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ di iṣẹ́ mú. Tó bá jẹ́ pé ìyẹ́ adìẹ lọ fẹ́ máa kó tà lọ́dún tí ń bọ̀, gbìyànjú lórí rẹ̀, wàá jẹun. Convince àwọn èèyàn, jẹ́ ká mọ value nǹkan tó ṣe. Ìwọ ni kọ́kọ́ value ara rẹ káyé ó tó value ẹ. Eléyìí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ pé mò ń bá yín sọ̀rọ̀ àwọn kẹ́lẹ́ máa ń pè wọ́n tó máa ń kíní. Mò ń máa sọ ìmísí 2024 fún yín ni bó ṣe rí nìyẹn. Yíyẹ tá fẹ́ mú tẹ̀ ń wò yìí, yíyẹ tó lágbára ní oní China. Ẹ lọ bèrè dáadáa. Nínú gbogbo astrologer tí mo bá pàdé ilé ayé mi ì tí ì bá astrologer tí ń lo Chinese astrology method.
ẹni tó bá fẹ́ mọ nǹkan tó ń pè ní Chinese astrology kó lọ gbá research lórí ẹ̀ very deep than this western world astrology. Ẹ lọ wò ó dáadáa kẹ́ lè ṣe confirmation lórí ẹ̀. ní tí mò ń bá yín sọ lónìí tẹ́ ẹ̀ ní gbọ́ láéláé ni níbòmíì òdodo ọ̀rọ̀ tó korò. Chinese ọdún tó ń bọ̀ yìí ṣe é mọ̀ pé ọdún yìí wọ́n máa ń prepare oyún. Tẹ́ bá dé China wọ́n ó ní oyún lọ ní period tá a wáyé ni torí kan lè bímọ sínú ọdún tí ń bọ̀ yìí. ọdún yìí pàtàkì ọdún kan ní China ó dẹ̀ máa ń wá every 13 years lọ́dún tá a fẹ́ mú ìfẹ́ irú ẹ̀ máa ń wá nínú astrology Chinese astrology one of the best astrology in the world. Nígbà tí mo lọ káàkiri ẹ̀wọ̀n mo sọ fún yín pé arìnrìn-àjò ni mí mo wá discover pé western world astrology máa ń fail. Ó máa ń ní 85% àwọn náà gbìyànjú but Chinese astrology máa ń wọ 92-93% níbi táwọn gbìyànjú dé torí ìmọ̀ wà ní China ìmọ̀ jẹ́ ń parọ́ tàn jẹ́. Chinese astrology táwọn ń sọ yìí ilé ìtọ́lọ̀ ń fún àwa ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tó deep more than Chinese astrology ò ní Ifá but ẹ̀yin èèyàn ẹ̀ fẹ́ gbọ́rọ̀ tó bá ti dọ̀rọ̀ Ifá ara tán set mind yín sí nìyẹn. Ó wà nù tó jẹ́ kí gbogbo nǹkan wà bó ṣe rí lẹ́ni wàláì ẹ̀ ní kàkún ẹ̀jẹ̀ ń bá yín gbé fapamọ́ òun náà ń pè láṣìírí torí pé láyé àwọn bàbá wa gbogbo tí ń jẹ́ Ifá mò ń bọ̀ lórí ẹ̀ níjọ́ kan gbogbo tí ń jẹ́ nǹkan ṣẹ̀báyé tó bá kó wàhálà bá ni pé àwọn bàbá wa gbé pamọ́ wọn àdáhùn èèyàn orí wọn ò já rí wúlò rẹ̀ ó wà lára tó fi wàhálà tó fìyà jẹ èèyàn dúdú téèyàn bá lágbára láti jọ nílẹ̀ aláwọ̀ dúdú yóò wà farapamọ́ àwọn èèyàn ò ní mọ̀ torí náà wọ́n sọ pé àgbáfìfò ní máa dún wọ́n control underground. ẹ má jẹ́ ń lọ bẹ̀ lẹ́nìí ẹjọ́ òdìjọ́ mi lórí Chinese astrology so ọdún tó ń bọ̀ wọ́n ń pè ní dragon year náà máa ń pè é orúkọ ẹranko làwọn fi sọ ọdún báwọn western world náà ṣe ń pè Aries tá ń pè Aquarius tí wọ́n ń pè kí wọ́n ń pè kíní gbogbo àwọn zodiac sign yìí sá oríṣiríṣi Pisces nǹkan kan àwọn ò lo gbogbo àwọn terms tiwọn Chinese design terms tiwọn fún astrology tiwọn ni tó dẹ̀ bá ìlànà mu pẹ̀lú ọpọlọ torí ẹ̀ ibi táwọn bàbá tiwa ti kú nà nù àwa náà ní tí wọ́n ṣètò rẹ̀ bẹ́ẹ̀ òun ni gbogbo tẹ́wọ̀n Pisces kìíní kan odù Ifá ni lọ́dọ̀ tiwa odù Ifá ní tọ̀dọ̀ tiwa tí wọ́n ń pè ní odù èjì ògbè ọ̀yẹ̀kú títí tó fi dé the last odù mẹ́rìndínlógún ibi tágbára wà nù ní western world agbára wà ń bẹ nílẹ̀ Yorùbá agbára wà ń bẹ náà ní China. Mo ń bá research mi lọ mo fẹ́ mọ iye ìrìn àjò ayé táwọn ìlú kọ̀ọ̀kan rìn lórí àwọn nǹkan wọ̀nyí ìyẹn ni mò ń ṣe lọ́wọ́ tí mi tí ì parí tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ọdún yẹn wọ́n wá mú ní pàtàkì ọdún ní China tó jẹ́ pé gbogbo nǹkan àwọn èèyàn fẹ́ ṣe nǹkan ní tipátipá wọn ò jagun ẹ̀ ní dragon year wọn fi ń ṣeré ẹ lọ bèrè wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n celebrate new year wọn ní January wọ́n máa wọnú ọdún yẹn ní January 20 no February náà máa wọnú ọdún yẹn February 22 wọ́n máa wọnú ọdún yẹn ní February 13 or 12 màá wo déètì yẹn màá sọ màá post ẹ online tí màá délé òun àbíṣẹ́ báyìí so àwọn kinní yìí ó wà lára nǹkan tó ń ràn wọ́n lọ́wọ́ gan tó ń ran China lọ́wọ́ àwa náà alágbèkalẹ̀ tá a lè lò bọ́ nítorí pé àwọn bàbá tiwa ti gbé tí ọ̀dọ́ tiwa pamọ́ wọn jáyé orí wọn tó bá wá àṣírí nípa àwọn ìrìn àjò owó ni wọn lọ mú wa
tó bá jẹ́ ní China ni wọ́n ti ṣe àwọn ètò tó jẹ́ pé níbi tó lọ tó ti lọ mọ bó ṣe rìnrìn àjò ayé rẹ̀, wọn yìí dédé bímọ ní China, òun náà fi kásẹ̀ òṣì àti ìṣẹ́ kúrò lọ́dọ̀ wọn. bọ́ ibi àdúrà làwọn ọmọ lọ gbà láàmú fi bímọ. a gbàgbé wípé adániwáyé gan tó dá ayé, ó dá pẹ̀lú nọ́mbà ni, kò dédé dá ayé, ó dá pẹ̀lú nọ́mbà ló fi dá ayé, lọ́lọ́run fi dá ayé táwa nù rẹ̀. tẹ́ bá wọ egungun bí egun tó wà bí méjì ni, ẹni tẹ́ bá bá ẹyọ kan bí tiẹ̀, èèyàn yẹn ó yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ ní méjì méjì, wọ́n dẹ̀ wà pọ̀ wọ́n àpọ̀. gbogbo nǹkan tó yẹ káwọn èèyàn lọ mọ̀ tí wọ́n á mọ̀nú, wọ́n wá fi ẹ̀sìn bo àwa lójú. àwa ń lé atẹ́gùn là ń lé kiri. atẹ́gùn yìí ẹlòmíì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà kò sí bẹ́ẹ̀ ṣe lérin ẹni bá kọ kádàrá rẹ̀ pé yóò jẹ́ èèyàn, tí bá wọn jẹ́ èèyàn lábẹ́ kádàrá pé ń lé atẹ́gùn kiri, ọ̀gọ̀rọ̀ bíi 1 million èèyàn ni ó wọ́ lọ sọ́nà ọ̀dọ̀ ẹ̀ tí ó kó sínà tó jẹ́ pé títí ẹ̀ ò gbá bẹ́ẹ̀ lọ. adẹ̀ nílànà tá a lè gbà tó lè rọ̀ wá lọ́rùn tí ò ní jẹ́ gbogbo nǹkan yìí kó rí bí ṣe ń rí. ètò tí mò ń dọ́gbọ́n ṣe lálẹ́ yìí mi ì fẹ́ ṣe ju 30 minutes lọ nítorí pé kò sí time fún mi mọ́. a bẹ̀rẹ̀ sí ní máa kí àwọn èèyàn kú ọdún. ó ti kù díẹ̀ báyìí sí tí a bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn wa káàkiri àgbáyé pé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa sọ̀pọ̀ ẹ̀ lágbára Ọlọ́run. máa ṣe continue lórí ibi tí mo bá dé tó bá dọ̀la lágbára Ọlọ́run. ẹ ṣé mo dúpẹ́ gan ẹ̀yin ènìyàn mi. ojú àrọ̀dún o lágbára lọ́wọ́ Ọlọ́run, àní kábàámọ̀ o. ó dìgbà.